pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán ìyàwó lóyún ààyè ọ̀nà ọ̀gbọ́kọ ẹ rí i pé èèmọ̀ ńlá ni ọmọ Yorùbá bóyá ẹ mọ̀ òun ni mo sọ fún yín yìí àwọn àgbààgbà Fúlàní yóò pera wọn lájámọ̀ àjàlá ló mà kù tí wọ́n ń pera wọn pé bó lọ́jẹ́ òun náà rèé bó ṣe jẹ́ náà rèé ẹ máa tó rí wò wọ́n máa ṣe bí eré bí àwàdà wọ́n máa gbé ìran Yorùbá wọ́n máa gbé wa lọ kóòtù wo pé kóòtù wo ni wọ́n gbé wa lọ láìpẹ́ láì jìnnà wọ́n gbé yín débẹ̀ ṣùgbọ́n ìbéèrè tèmi ń béèrè rèé wípé tó kí wàá ní tiwa nínú àgbéni lọ kóòtù àgbáyé nígbà tẹ́ ẹ wà níbì kan àwọn tẹ́ ẹ fi wà jọ wọ́n ní àfarafì àwọn ò fẹ́ yín àwọn tẹ́ ẹ fẹ̀sìn jọ wọ́n nírọ́ kò rí bákan náà àwọn tẹ́ ẹ fi bẹ́ẹ̀ ṣe múra tẹ́ ẹ fi jọ wọ́n ní ìláfi àwọn ò fẹ́ rí yín láàrin àwọn èwo ní tìran Yorùbá tẹni ó ṣe kò ṣó ọ̀dà bọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ nílò pé agbára wa lásìkò lórí ẹ̀ ọmọ Yorùbá báwo la ṣe débi tá a wà yìí ìbéèrè mi rèé ẹ wá gbọ́ nǹkan tí àwọn Fúlàní yìí sọ wọn gbé yín débẹ̀ láìpẹ́ ẹ farabalẹ̀ kẹ́ wò wọ́n ẹ gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ gẹ́gẹ́ bí wípé ẹ̀tọ́ àwọn nìkan táwọn ń ṣe ìwà burúkú tí wọ́n ń hù ẹ gbọ́ bí wọ́n ṣe ń sọ kí n wá gbé yín nǹkan méjì mo fẹ́ tò pọ̀ lẹ́ẹ̀kan nítorí ìjọba àsìkò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wọn ẹ wá gbọ́ èsì tí àwọn Fúlàní àwọn Haúsá tí wọ́n táwọn náà fún wọn padà òun rèé ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé ẹ gbọ́ nǹkan tí àwọn Fúlàní yìí sọ. àwọn táwa ní báńdíìtì ẹ̀yin náà farabalẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n wí. His Excellency Barrister Khaled Mutfwang and His Excellency the President Commander-in-Chief of the Armed Forces of Nigeria, President Bola Ahmed Tinubu, and of course the Donald Trump, President of the United States of America, to come to our aid. Dear Nigerians, all dear world, we here, we are Fulanis. Confirm. We are nomadic Fulanis. Confirm. We are not terrorists. Confirm. We are not bandits. Confirm. And also, we are not criminals. Confirm. We are the people, we are the peace-loving people, we are the indigents of this place, and we are the citizens of Nigeria. I want to ask the armed forces that are within the areas that have been provided here to protect the lives and properties of our people. Unfortunately, day before yesterday, Nigerian army came here and started shooting sporadically on our livestock, cows. They kill cows, they kill our chickens, even chickens they never leave. They burned our houses yesterday. And also, I want to call on the authorities to check the authenticity of the army that we are deployed here in Oromba Buje, especially in Were checkpoint. Under Barikina Local, I want to appeal to the army. We are peace-loving people. We are not criminals. We are not bandits. And we are peace-loving people. And also, yesterday, another scenario has happened in the night, where those army that were deployed here to protect the lives of people, they came again and burned our houses. As you can see, they burned everything. This is the food. As you can see, this is the food. Everything was burned. This is the children. These are the orphan children that their parents were killed the day before yesterday on Thursday. Of course. By the Christian militias. Yes, So I want the world to know that these are the enormous challenges that we are facing
here in John Village particularly, Toron Baguje, Barikin Local Plateau State, Nigeria. Thank you all for understanding. Sai mu dawo a nan Taraba. Zan yi babban magana kowa ya ji. Fulani mu bororo na daji. Kun zo a kasan nan. Ku yan uwanmu ne. Mun yadda ku yan uwanmu ne. Mu muku maraba. Ko ina son tambaye ku. Mu kan musulmi ne. Ku kuma da kuka so yan uwanmu musulmi ne ko ku ba musulmai ba. Dole ku bada wannan amsa. In ku musulmai ne ko ku zauna daji ku zo kuna daukan mu ɗaya sai mun bada kuɗi ku daina. Don wannan Allah bai yarda da shi ba. In kuma ku ba musulmai bane ku gaya mana mun yi fada da kafiran da za mu yi da na yanzu. Don haka duk wani bawa kasan nan daga yau ya kirga na bashi kwana 30. Idan an shi gaba da zuwa gari a kama mu a kashe, ku kuma ba ku fito kuka saya kuka fada da wanda wannan yake yi ba, don mu kuma za mu zalayi. Duk inda muka sami bororo za mu kashe shi. Ba za mu tambayi sunansa ba, ba za mu tambayi abin da ya kawo shi ba, ba za mu tambayi inda yake ba. In za mu kare, amma gaskiya dole fita. Bada yadda za a yi wani shege ya zauna daji ya ɗauki matanmu ya zo ya zina da shi, to ku kuma mutanen gari sun kani iware duka ku ji. An sami hakimi guda mahango guda yana haɗa baki da barayi. Kuna ganin wayan sanda suka bashi beli sannan ya koma garin ku kuna hauka ne. To diga yau ku ji duk wanda aka kama shi a gari yana hada baki da yan fashi, to za mu kashe uwansa, za mu kashe ubansa, za mu kashe kaninsa, za mu kashe wansa. Kuma yan sanda ku ji, mun yadda ku yan sandan Najeriya ne, za mu ku darajar ku, amma da muka gani dan sanda ya kama kidnapper ya sake shi, mu kuma za mu a non-government na Igbo. Ba yadda za a yi mu zauna ba za mu yi bacci a gidajenmu ba. Talaushin da muke ciki ya ishe mu. Ba za mu bari wani kuma ya kara ba. Don haka zan kara. Bororo ardo. Ẹ káàbọ̀ padà. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ gbọ́? Àní wọn ò pera wọn lájá mọ́. Àjàlá lókùn tí wọ́n ń pera wọn. Bẹ́ẹ̀ ni. Torí tí wọ́n bá pera wọn ní àjàlá, tí wọ́n bá pera wọn lájá, àwọn èèyàn ó tètè mọ̀ wípé lóòótọ́ mo wí fún yín, ajá làwọn èèyàn yìí. Ṣùgbọ́n wọn kò pera wọn lájá mọ́ báyìí, àjàlá lókùn. Bí ó bá rí bẹ́ẹ̀, ṣé irú ìran Fúlàní ní pé ìran ìlókùn lẹ́jọ́ ní lọ pariwo sórí social media, sórí gbogbo àgbáyé pẹ̀tò àwọn ìṣe ọ̀daràn o, èèyàn báyìí làwọn o, àwọn èèyàn báyìí o, àwọn kinní kan o. Ṣé lẹ́nu wọn ni? Ọ̀rọ̀ wo lọ́tà lẹ́nu ọmọ ìyá àjẹ́? Nígbà tá a ní ìyá rẹ̀ pa dúdú, ó ń pa gígùn, ó ń pa kúkúrú, ó ń pa gíga. Ẹ dákun, ẹjọ́ wo ló fẹ́ lò tí ìyá fúnra rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ka bòròbòrò pé òun lòun ṣe báyìí, òun lòun ṣe tọ̀hún. Tó ọ̀rọ̀ dà lẹ́nu ọmọ ìyá àjẹ́ báyìí, ẹ wí mi. Bó ṣe ń sọ̀rọ̀ tí ò dákẹ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí àlù kan nínú àwọn ilẹ̀ Haúsá lòun náà dìde pé irọ́ o, àfarafì òun ọ̀fẹ́ rí yín lágbègbè òun. Kí ló ṣe é tó fi sọ bẹ́ẹ̀? Kí nìdí tó fi ní kí wọ́n palẹ̀ ẹrù wọn mọ́, kí wọ́n kó ládùúgbò tó ń wà? Kò ṣe pé torí ìwà karambání tí wọ́n wù yìí ni. Àwọn ìwà jáde ẹnu yín wá gbọ̀rọ̀. Náà ni òjò ti jọ mí lójú wípé nígbà tẹ́ ẹ bá rí àwọn Fúlàní yìí, àwa la dáṣọ fún Ìjàpá, àwa la ní káwọn wọn máa rìn kọ́ máa yẹn fàǹdà. Ṣebí ọ̀dọ̀ wa náà ti lọ iléèwé, ọ̀dọ̀ wa náà ti gba oyè tí wọ́n gba àwọn kọ̀ọ̀kan wọn. Ẹ wo irú ọmọ tó ń sọ̀rọ̀ yìí, tó gbẹnu wọn sọ yìí, ilé ẹ̀kọ́ ọ̀dọ̀ wa ni. A rí nínú wọn gan tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media, tí wọ́n ń sọ̀rọ̀ káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà nípò ńláńlá. Àwa ìran wa ló kọ́ wọn léèwé. Ọ̀bẹ tá a fi fún wọn, wọ́n wá fi gé wa báyìí. Àbẹ́ẹ̀ ráyé, báwo la ṣe débí bí mo ṣe ń sọ? Ìwà àwọn èèyàn ọ̀dá, ìjọba ìlú òyìnbó tó so wá pọ̀, ẹ̀yin tẹ́ so wá pọ̀ nígbà náà,
bẹ́ẹ̀ bá tí ìrọ́gbọ́n dá sí àwọn ọmọ yín tó wà ńlẹ̀ yìí, ẹ tètè pè wọ́n nínú ẹ̀mí kí wọ́n ó tètè dọ́gbọ́n sí kí wọ́n ó pín wa. Bí bẹ́ẹ̀ kọ́ kò ní san fẹ́sàn òkè ìwọ̀ fọ́wọ̀, ara níní ní ọ̀pá apá yín níbi tẹ́ ẹ bá wà, àbójúkú yín lọ́nà ọ̀run. Torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ so wá pọ̀ mí mọ̀ pé kò sí kankan nú ayé nínú yín mọ́. Nígbà tí irú àwọn ẹ̀yà báyìí, ẹ̀yà fi tọ́ màálù fọ́rí, abọ́gbà ewúrẹ́ sùn, abẹ́dìẹ sùn, abá màálù sùn, tẹ́ ẹ kó wa pọ̀, tẹ́ ẹ da lúrú, tẹ́ ẹ dà pọ̀ má ṣàpá. Tẹ́ ẹ mọ̀rọ̀ wa, tẹ́ ẹ jọ ibi tá a ti ṣọ̀kan, tẹ́ ẹ mú wa, tẹ́ ẹ sọ wá dọ̀kan lójijì. Ìgbéyàwó tí ọ̀wọ̀, tẹ́ ẹ so wọ́n pọ̀, ẹ múnú wájú, ẹ so wọ́n ti pàkọ́ tí ó lè rọrùn bẹ́ẹ̀. Ẹ sì ní adákẹ́ ká máa sọ̀rọ̀, a sì dákẹ́ àkókò sọ̀rọ̀ àkókò gbìn. Àmọ́ lásìkò tá a wà yìí, àkókò ti tó bá tó àsìkò àti ṣu, ṣùrọ̀ gbọ́dọ̀ là. Ṣùrọ̀ tí ń là báyìí, ẹ̀yin wá bọ́ta ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo dáńbòrò gbà wákà, kì í ṣe ebú. Ìran Yorùbá, ẹjẹ́ á máa pariwo orílẹ̀-èdè Yorùbá ti wá. Àwa ò dákẹ́, àròyàn ò wálé Oníkòyí ò sinmi ogun. Àwa ò fìgbà kan má sọ, èmi ò fìgbà kan má béèrè fún orílẹ̀-èdè Yorùbá. Self determination is free. Kò ṣẹ̀ṣẹ̀ à ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá ni. A lòdì síjọba, Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí, àmọ́ bá wa fún wa lórílẹ̀-èdè Yorùbá wa. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí Bọ́lá Tinubu jẹ́jọba tí ó pè ní nílẹ̀ Nàìjíríà títí tó lúkúlùkù. Rẹ́kọ̀dù kan náà ló bírèkì yẹn bó bá ti rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, kì í ṣọ̀rọ̀ tó bá ń lẹ̀ yìí, kì í ṣọ̀rọ̀ ọjà. Kí Fúlàní máa lọ fẹjọ́ wa sùn, kó máa rojọ́ ní ẹ̀yìn tó jẹ́ pé àwọn baba ńlá ti wá gbà yín lálejò ni. Bẹ́ẹ̀ ni, wọ́n gbà wọ́n lálejò ni. Àwọn bàbá wa máa sọ pé Fúlàní ìgbélé ìṣí òótọ́ sí ni. Bí wọ́n bá gbé agbègbè kan lọ́dún yìí tó bá lọ́dún tí ń bọ̀, wọ́n ti kókó ń bẹ̀. Ìwọ̀n ìdáko bẹ́ẹ̀ ni wọn kì í fọkọ́ ṣálẹ̀. Ṣùgbọ́n ní ìsìnbọ̀ yí àwọn bàbá wa náà kọ́ yín bá a ṣe ṣiṣẹ́ àgbẹ̀. Àwọn náà dákọ́, wọn lọ léèwé rí. Àfi wọ́n léèwé, àwọn náà tún gbádùn free education tilẹ̀ wá ń bí. Ẹ dákun, èrè wo láti ẹ̀ jẹ, èrè wo Nàìjíríà jẹ lọ́dọ̀ wọn. South East, ibẹ̀ ni wọ́n ti ń mú epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá, ó ń dọ́dọ̀ tí wọ́n gbà. Gold kan náà tó wà lọ́dọ̀ tí wọn ò jẹ́ kó tọ̀dọ̀ gbogbo wa. Ilẹ̀ Yorùbá ti wá bí àwa ń pọntí, wọ́n ní Allah ò fẹ́ káwọn mọtí, ṣùgbọ́n wọ́n lè gbowó orí ọtí. Allah ò sì fẹ́ kí wọ́n mọtí, àbí ṣùgbọ́n wọ́n lè gbowó orí ọtí. Tàbí ìṣọ̀lọ̀ àtúpàdé, ẹ bá mi ṣe àpúgàmù yẹn, ìfẹ́ ògùn púpọ̀, ẹ ṣé, ó dàbọ̀.